رب كريم رؤوف أنت منقلبي أكرم بمرشدنا شيخ أبي سببي سر الإله ونور الرسل خير أبين سر لأجدادنا في الدين والرتب ألف صلاتي يا شيخنا نعم الخليفة ألف صلاتي نعم الخليفة ألف صلاتي نور الأزمان ألف صلاتي نور البيان ألف صلاتي شيخ الماني ألف صلاتي شيخ الفهوم ألف صلاتي نعم الخليفة ألف صلاتي يا صاحب العز والإكرام والفضل والفوز ألف صلاتي بحر المحيط في علمه بدر التمام ألف صلاتي ألف صلاتي معروف بالذكر بين الأنام شرقا وغربا ألف صلاتي انظر يمينا ثم شمالا ما مثله شيء ألف صلاتي السلام عليك يا صلاتي عليك يا سلام يا صلاتي 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 السلام عليك يا صلاتي يا صلاتي أم عليك سلام عليك شهد الله تعالى آمين أعوذ بالله من الشيطان آمين. الرجيم الله الله بسم الله. الله الرحمن الرحيم وسيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين
وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين آمين يا الله يا رب يا مجيب الدعوات. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الواجبات أكثر من الأوقات. níbi tí ìlú tá a gbà débí ẹ dákun má jẹ́ oyin sókè èmi ní nǹkan sí ohùn mi kì í ṣe ẹ́ńjìnì. téèyàn bá ti mọ èèwọ̀ rẹ̀ kó sá fún un. béèyàn bá ti mèwọ́ rẹ̀ kó jìnnà sí i. ìyẹn ló jẹ́ ká máa mọ̀ pé afáwa táńtọ́ lọ́hùn. adamallahu ayatahu. òkè lókè lẹ́wà. alhamdulillah. wọ́n lẹ táìsì mọ́ ààyè tá a wà yìí. ẹ tún wá sọ fún wọn pé kí wọ́n tẹ́ rọ́ọ̀gì sí i nítorí yíyọ̀ ṣubú. àwọn bàtà kan ń bẹ tí wọ́n wọ́n àmọ́ wọn bá táìsì rẹ̀ yóò yọ̀yàn ni. ẹ tún wá ní ká tẹ́ fóòmù sílẹ̀ lẹ̀. ẹ fẹ́ jẹ́ kẹ́ni kankan wóde yín ó banújẹ́ lọlé. ibi tá a ti ń bọ̀ yìí àfa náà ń gbìyànjú ni. àfa wa dé bẹ́ẹ̀ náà ti fi ẹsẹ̀ kó eruku sí mi mú. níbi tí inú wọn ti ń dùn pé bàbá dé. òun lọ há mi lóhùn. kò sí bí mo ti lè sọ̀rọ̀ tó ohùn mi èé há. àmì èèwọ̀ mi dákun torí ọlọ́run. sórí dédé bí tá a dé yìí má jẹ́ ká jà mú ṣiṣẹ́ lára ẹ̀ mọ́. àwọn ẹni tí wọ́n gbọ́rọ̀ mi àwọn tí wọ́n tàpù ọ̀rọ̀ yàn pé máa dá lọ. gbẹ́kẹ́ nǹkan gbẹ́kẹ́rì ibú padà lẹ́yìn wọn. àwọn la jókòó síwájú wọn yìí. bó bá ti wá sí àwàdà jù má jẹ́ ó bọ kànlẹ̀ ọdún yìí. ìbànújẹ́ àtàdánwò pé ó tẹ́gbẹ́ ó fẹ́ tẹ́gbẹ́ tó bá wá bí pariwo Allahu kò lòkè. Allah. وتأدب في مجالسهم. وصحبهم. fẹ́ràn wọn. وتأدب في مجالسهم. bó bá lágbára láti lè rí wọn fọwọ́ kàn lásọ alibarika ní fún ọ àmọ́ má fàṣọ mọ́ wọn lọ́rùn. وخلي عزك مهما قدموك وراك. bó tilẹ̀ òkú ọjọ́ ọmọ líle ń tó nílé bó bá ti déwájú àwọn eléyìí jùlẹ̀ ń bí. واستغن من لوقت. àsìkò ìgbà tí wọ́n fi jòkó tì wá yìí wọ́n náà fi bẹ lọ́hùn káyè rẹ lójútu. وهدر دائما معه. bó o bá ti jòkó tì wọ́n wàhádùr máa bẹ pẹ̀lú àwọn ẹni ọlọ́run dáìmọ̀ bó o bá ti rí wọn jẹ́ kínú rẹ máa dùn. واعلم بأن الرضا يخص من هدر. ipe ogun tí mo gbé wá bí lẹ́nìí tí ń bá mi jánu gbèsè ayé mi kó padà lẹ́nìí ọlá àwọn ẹni ọlọ́run tó jókòó yìí tó pariwo Allahu lẹ́ẹ̀kan sí. Allah. pariwo lẹ́ẹ̀kan sí. Allah. gbogbo wa tá a wà ń bí à ń wá ń wò sọ̀dọ̀ nísọ̀ni onísọ̀ gangan ló wọlé nísìn. Adamallahu hayata. ẹ rí i pé àga wọn adérí rẹ̀ kó do ní. ọmọ akéwù mi ò ní làákàyè dákun ta ni náwó ń bẹ̀ wò. àfáà yìí wá àfáà yìí ẹgbàá báyìí ẹ má pè nǹkan mọ́yà yìí. a ti ń jẹun tó jó ń jẹ lọ. واستغن من لوقت وهدر دائما معه. واعلم بأن ọmọ
ọmọ akéwù mi ò lẹ́kọ̀ọ́ àga tá a fà rí ó fi jòkó ìwọ ti kọ́kọ́ jòkó síbẹ̀ àsúwò làádàb ó ti fi díyẹ̀wò lẹ́kọ̀ọ́ bó bá dìde ńbẹ̀ náà ni ó jòkó síbẹ̀ wọn à ní ó jòkó síbẹ̀ kó tó dé. Allah. òun pín oríire rẹ pé o ti ń lé àfa rẹ bá. Allah. Wazili shaykha. tẹ́bẹ́ ni tó pè wá lóde náà tún jòkó nsàlẹ̀ yìí. Fi ala manazilihi. wa anzili shaykha. Wazili shaykha. Fi ala manazilihi. wọ́n ní kí bàbá mi ní bọ́mọ ò bá sì ti mọ bàbá rẹ̀ kí inú náà ní lọ. Wazili shaykha. kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ni rẹ̀. Wazili shaykha. bàbá a dúpẹ́ fún yín o. Ramallahu hayata. mo sọ́njò ní iná. Bẹ́ẹ̀ni. àfàwà táńtọ́ lọ́hùn ò fọ̀rọ̀ yín ṣeré lẹ́yìn. Hayya. kí ló kéwú fún tí ò gbé ọ ó ń dọwọ́rú pẹ̀lú àfa rẹ ni. Allah. Allah. bàbá ẹ̀ ń padà bọ̀ wọ́dọ̀ yín. mẹ martaba náà jòkó yìí. Adamallahu hayata. Shaykhu. òde èwo ni wọ́n ṣe rí tẹ́jì ọba wa bẹ́ẹ̀. Hayya. ẹ̀jẹ̀ halali. Hayya. ṣé wàá lí mi. Shaykhu. o sì ṣe ṣé wulẹ̀ kan sí. Shaykhu. bó bá lè ṣẹlẹ̀ kan sí ìdí ó tu lára rẹ̀. Shaykhu. Wallahu ya'simuka minan nasi. لا تخف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. agbẹ́lẹ̀ ànábì ti sọ fún wa nísìnyí. ó pọ̀. Alhamdulillah. ó pọ̀ yẹ́yẹ́. Alhamdulillah. bẹ́ẹ̀ bá lóhùn ó ha ọ̀rọ̀ àpọ́nlé ànábì. ó wulẹ̀ ya wèrè ó tó délé. Bẹ́ẹ̀ni. sáàmà gbọ́ kó mọ rẹ́rìn mélòó ló fẹ́ mú. ẹni tí ń gbàyàn létí tí ò dáwọ́ dúró ìgbà mélòó létí fi di. Allah. ṣé àálímì ni wọ́n jòkó tì wá yìí. Shaykhu. ẹ̀jẹ̀ lásán gbàǹkan wájú ọlọ́run ju tẹ̀sùbà lọ. ọlọ́run wo ẹ̀jẹ̀ àwọn ẹni tó bí mi. ẹ̀jẹ̀ yẹn ni wọ́n sọ pé o má dá màmá. Hayya. òun ló da gbogbo ẹ̀rú nísìnyí. Salam. gbogbo àdìsí lẹ ha. ẹ ṣe rí Boko Haram lé lọ. Ya salam. kèfèrí ló wá bá wa lé Boko Haram lọ. àwọn tí wọn kírun kájínádìsì tẹ ń ha ó dọ́kàn yín lóòótọ́ ni ẹ fọ̀wọ̀ fáwọn ẹni tẹ gbà lọ́wọ́ wọn kò sẹ́ nídìí kẹsẹ̀ mọ́ bá wọn ṣe mítì nìkan tó lọ bẹ́ẹ̀ bá dé táńtọ́ lọ́hùn nìkan sí wọ́n tó yanjú. Allah. ọ̀rọ̀ kan náà ni wọ́n la pé ìdálẹ̀ àfa mi. Illallah. ní tí wọ́n gbé wájú ó yanjú yóò sì yanjú. Allah. ṣé lásán ni wọ́n rí ẹ̀jẹ̀ ṣe àlímì gbèdébi. Shaykhu. àmọ́ àwọn míì ńlẹ̀ yìí wọ́n fẹ́ ṣe mólìdí wọ́n máa bẹ̀bẹ̀ kiri ní ẹ dákun ẹ má ṣàì má wá o ọlọ́run ò ní dojú tì yín ẹ má dojú tì wá o ẹ̀yin náà ti dojú tì lé ńlá ni òjé kó ojú má tẹ̀yìn náà. Wazili shaykha fi ala manazilihi. à ń kí bàbá wa mẹ martaba. Waj'al uqib. àfà. Na'am. azimu usulaka. Azimu usulaka. ìpìlẹ̀ wa ni. Ya fatan kaita si'adahu. gbogbo ọ̀nà gbà tó gbàgà láyé bó o bá ti lè gbé tóbi ò ní sínú olóríire. Ìfìlà usula liman qalati usulun. fọwọ́ rẹ méjèèjì náwó sókè báyìí wá ṣe séwù lẹ́ẹ̀mẹ́ta. Shaykhu. ní martaba báwọn baba ńlá yín tí máa ṣe tí wọ́n máa dá padà ẹ dá padà fún wa má ti máa ju ọwọ́ òun sí wa padà ẹ̀yin náà bá wa jù ú ẹ tún ṣe séwù lẹ́ẹ̀kan sí i. Shaykhu. ó yẹ dá padà fún wa ní martaba. Masha Allah. Azimu usulaka. àjọ jẹ́gbẹ́ ẹjọ́ wọ́sọ̀ kan náà kọ́ lélẹ́yìí àtọ̀tí produce kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Allah. má ṣàfarawé yóò jẹ́ ọ papọ̀ mọ́ èyí tí wọ́n jẹ̀kù fún ọ. Azimu usulaka. afọlẹ́jà àwọn tó bí yín bẹ lọ́hùn tí wọ́n láṣẹ yọrí
gbogbo ogun ló kojú wọn lójú wọn lẹ́yìn wọn kò sí ìtò borí wọn alhamdulillah gbogbo ẹni gbé ogun débi olúwa kó bá borí ẹ̀. àmín. bàbá Amiru-L-Jaish ni kí n máa dúpẹ́ fún Al-Qadiri damallahu hayata. ẹ̀wẹ̀kọ́ ńláńlá wallahi. wọn níbi tí mẹ́ta bàbá ti wà àwọn olówó kan táwọn ò ná kai. sẹ́ẹ̀rí bàbá mi ti dé kalẹ̀ ń lè sọ̀rọ̀ púpọ̀ ọlọ́run wọlá àánú tẹ̀ ń ṣe fáwọn èèyàn wallahi. àwọn ẹni tá a jọ ṣe kékeré láti kékeré lè àfáwọn mọ̀ tí tọrẹ kai. Rabbil Kaaba ìkànnù wa gbajúmọ̀ ni ó sì láníyàn tó dáa nǹkan wa dáa kò rí mọ́tò gùn àfáwọn mọ̀ sì gbé mọ́tò tuntun sí ń di Allah. wọ́n sì ní ò gbọ́dọ̀ sọ fẹ́ nìkan. Allah. atadiwu kariman. ọlọ́run ó gbọ́ pé òótọ́ ọ̀rọ̀ ni tí mo sọ yìí o kìí ṣe rọ́ o kìí sára mọ́ o tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹni nájà wàràwàrà. man yajudu bimalihi wa man jada bin nafusi nafisati akramu wa man jada bi nafusi nafisati akramu. bàbá wa nìbàdàn bàbá bàásùnù ara àwọn ẹ̀jẹ̀ tá à ń wíre bẹ́ẹ̀ dé Amẹ́ríkà bàásùnù bẹ́ẹ̀ dé London bàásùnù bẹ́ẹ̀ dé Dubai bàásùnù àwọn míì ti travel bẹ́ẹ̀ kò sálùbáríkà máa ń lé bẹ́ẹ̀ tó wá padà délé bàásùnù ara àwọn ẹ̀jẹ̀ tá à ń wí nù má ṣàfarawé wọn àjọ rìn lójú títì kọ́ tí ó máa rún látẹ̀yìn Allah. àfi kó o gbà ọlọ́run má pa lẹ́yìn láéláé. àmín. wọ́n ní kí n máa kí ìyá wa ajá wa Zainab sẹ́rí pé láàrin àwọn ọkùnrin náà jòkó sí májò dàlà káyì rẹ̀ rú. lillahi farabalẹ̀ sirrun. ìyá bàbá gbogbo àfáàrẹ̀ ò máa ṣẹ̀rí àtọwọ́ àwọn Sufi. agídí yín ká pọ̀ ni orí bá ń dì mara wa ẹnìkan sọ pé ìyàwó mi ẹ̀gbọ́n mi ni àmọ́ a nífẹ̀ẹ́ ara wa alhamdulillah. atẹ́bí ṣe lójókòó yìí alhamdulillah. atún ẹbí ṣe lójókòó yìí bó bá wà ń Kaaba ìwà àtòbìnrin ṣẹjọ́ ń tà wá fún ẹ ṣe rí yùn yí padà àníyàn la nídìí ẹni tó jòkó tí tó ń wò lọ́kàn látàrọ bí kò gba nọ́mbà rẹ̀ ńkọ́ ó ti ṣe sí náà kí ló wí. lillahi sirrun fin nisa'i minal wara. obìnrin ní nínú ọkùnrin àbí ọkùnrin ń bẹ nínú obìnrin obìnrin ń bẹ nínú ọkùnrin so wo bí tí wọ́n jòkó sí wo bí tóun jòkó sí. ọlọ́run ò ní padà lẹ́yìn gbogbo ohun tó ti ṣe fún yín dáadáa kò ní túká. bàbá wa ní kí n máa kí Lagos State. adamallahu hayata. fani sọ́ọ̀lì yìí náà lil markaz. ọmọ bàbá làwọn náà ká tó wá dọ̀dọ̀ Sẹ́ríkì. adamallahu hayata. ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ wà lára Amiru-L-Jaish tẹ̀ ń ná fún wọn bẹ́ẹ̀ tí ń ná ẹ má yé ná o. ẹ má yé ná o tarakùnrin yìí ní fi ṣàpèjúwe Sẹ́ríkì Quadiriyyah. adamallahu hayata. wọ́n kọ́ odidi ilé àkọ́kọ́ kọ́ wọn ní Kánò wọ́n á gbé kalẹ̀ fúnlé Sàláàtì Allah. pé ká máa dé síbẹ̀ ntẹ̀lẹ̀ udu. àwọn ìyàwó wọn wọ́n wà lẹ́yìn pátápátá. Allah. àwa dákun ọwọ́ tó ń fi hùn mí fẹ́ àwa àwọn bàbá wo wà bọ́ síwájú. Allah. a dominate gbogbo nulẹ̀ àwọn wà á jáde lọ́ta lọ sùn. Allah. wọ́n wá tọrọ fún wọn. kódà ń jọ́ náà wọn àti ìbí ọkùnrin. Allah. kínní mọ́lídìí tí bàbá lọ gbẹ̀yìn. rahimahullah. bàbá wa ní ó bí ọkùnrin. Allah. ó bí ọkùnrin. Allah. ó bí ọkùnrin. Allah. mọ́lídìí tán lọ gbẹ̀yìn nu.
rahimahullah. wọ́n wá bí ọkùnrin wọn wá sọ ní Sheikh Ahmad Rifai. sarikin lijumuhuri tariqati kulliha. ilé tá a wá ná kọ́njọ́ náà lọ́hùn ee tán bá sun bẹ̀ lẹ́ni àdánwò ni. hayi ya Rabb ọlọ́run mi o. ilé tá kọ́njọ́ náà lọ́hùn tán bá sun bẹ̀ lẹ́ni ó ti dàdánwò. tán bá fi lé sun bẹ̀ lẹ́ni ó ti dàdánwò. ó tètè nátọ́wọ́ ẹ̀ Allah. kọ́mọ rẹ̀ má bàa tòṣì lọ́la. huwazin. àwa olólò ò ní náwó fún. sáwa náà dákẹ́ kọ́lọ̀ ń ta wá lọ́sì ni. adákẹ́ pé kò gbọdọ̀ ta wá lọ́sì máa kó lọlé haya máa kó lọ má nà. haya. ọlọ́run ní pẹ́ àlẹ́yìn yìí o. àmín. ọlá bàbá tẹ jòkótì. adama Allah hayata. ọlá nẹ́bùwà Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa tí wọ́n jòkótì bàbá mi lẹ́gbẹ̀ẹ́. adama Allah tí hayata. wọ́n jọ wọlé àti bàbá wa tí wọ́n jòkótì wọn lẹ́gbẹ̀ẹ́ àti bàbá wa àpọ́nlé ànábì àti bàbá wa èrùbú. adama Allah hayata. nínú gbogbo tí ń jẹ́ a máa nífẹ̀ẹ́ Amiru-L-Jaish nù gbogbo àwọn ẹni tí wọ́n bá ṣe lánàá nígbà tí wọ́n sípò padà wọn àgbàgbé ilé wọn lé ní. haya. sọma pé níjọ́ tí wọ́n ti lọ ìwọ náà ti kọ̀yìn sílé wọn. Allah. kàmá tẹ̀dínú tùdánù yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. haya. man kana yanzuru kayfa yusbihu daruhu min ba'dihi falyatabir lijiwarihi. ẹ dákun bàbá ti dé ní ń bà mí lẹ́rù o ní fi ń gbé kéèpèpé báwọn. khalifa afa mahbub al-Misri nígbà tí mo rà afa bí inú mi dùn. wallahi. gbogbo ẹni tí o bá fẹ́ jẹ́ kó kọ́ bá bá òun parẹ́ gbogbo bí tí bàbá rẹ̀ máa lọ ni ó máa lọ. ta. èèyàn ti ìdí ti pọ̀ ju àga lọ Hey. iná gbẹ́lú mi síbẹ̀ yìí. Allah. ìdí ti pọ̀ ju agalo. wọ́n gbẹ́lú mi síbẹ̀. kulituli hayatu wa ya taharuku. fọlọ́n bí ọ wọ́n àbèrè mi kọ́ rírí yẹn ni wọ́n jẹ́ kí wọ́n máa rántí àwọn tó bí wa padà. ta. ẹ jòkó ń bẹ̀ haya. afáà náà wá bẹ̀rẹ̀ báyìí ọlọ́run ojújó máa rọrùn sí àmín. alùbárúkọ yóò máa ṣe é ṣe àmín. alùbárúkọ lánàbùwà Muhammad. sallallahu alayhi wa ẹ sallam. dákun mo fi kíkí wọn kí gbogbo àwọn àgbàlagbà o lápapọ̀ mo kí bàbá wa tí gbogbo wa wá jòkó tì tá a wá gbomi àlùbáríkà lára wọn. nínú tí mo mọ bàbá tí wọ́n jòkó yìí láyé adama Allah hayata. bàbá yìí ṣe kété yàn haya. ìwọ náà kọ́ máa kéwú tó pọ̀ Mm. àmọ́ kí ní kílódé tí wọ́n yàn bíi ti táńtọ́ lọ́hùn hayi. wọ́n gba wájú rẹ̀ kọjá sọ pé àníyàn rẹ ni pé ọmọ tiẹ̀ nìkan ní kó gùnkè Allah. gbogbo ọmọ ọlọ́mọ tó kọ́kọ́ lò kọ́mọ rẹ tó gbọ́n kí ló fi wọ́n ṣe. ha. àwọn rẹ̀ mọ nọ́mbà. irú àwọn eléyìí ni wọ́n tẹ́wọ́ fún yàn ládùúgbà gbà haya. èéṣe kèéṣe ní ka gbogbo bùnú mọ́jà ya. kí ló kàn wọ́n pẹ̀lú bùnú mọ́jà wọ́n kọ́ sojú rẹ̀ ni. irú àwọn eléyìí náà ṣàdúrà fún yàn wọn à dá skul lẹ̀ ká tó wá sọ pé owó skul wọn ò wọ́n. Allah. ẹ̀yin tẹ̀lé alùsùnà sálàfí nìyí sànàbí gbé ìbò ni ẹ wá ń pè àwa lórí bídíà kílẹ̀ yìí. olùbàdàn ewu. akí bàbá adama Allah hayata. ọba tí kò kó ẹ̀yin ìdùnnú yín ògo Alhamdulillah. yín Alhamdulillah. iyì yín Alhamdulillah. tí ó kẹ̀yìn rẹ̀ sí yín alhamdulillah. tí ò wá kẹ̀yìn tiwọn tí ò wá kọ ẹ̀yìn tiyín náà sáwọn náà. alhamdulillah. ajagunla ẹ mà gbọ́ ọmọ líle lẹ bí tí ò bá rí bẹ́ẹ̀ ní ti máa jẹ́ Amiru-L-Jaish kọnu yín púpọ̀ lẹ́yìn yín jojú yín lọ. alhamdulillah. la tunkiran ahadan makadunahu. bàbá bíbù Na'am. fiyẹlẹ Tọ́. ìsá àbábùtà shaykhaka idha hababuta shaykhaka ojúra rẹ ni. fafika khairuka. máa gbọ́ o bó o bá ti lè fẹ́ràn àfa rẹ fa àwọn ẹni tí wọ́n láṣeyọrí lánàá là ń sọ̀rọ̀ wọn yìí o
ففيك خير. kọ́rọ́nà tí wọ́n ẹsẹ̀ gbédé tó rò pé bẹ́ẹ̀ lè nílànà yẹn wàá lulẹ̀. الله man taraka al-asla لن ينال الوصول. wàá lulẹ̀ àti sórí ire òjìnà. àwọn tó dẹ̀ fẹ́ so yẹ́ lóore wọ́n ń sọ ẹ pé ṣé wàá dalẹ̀ àbí ò ní dalẹ̀ bí ò jẹ́ wọ́n ṣe fún ọ. الله وإذا أحببت شيخك. gbogbo nǹkan ló ní àmọ́ wàá dalẹ̀ yìí náà fi ń wò ọ̀ràn wípé yàrá náà ni ó jí ọ kú. إذا أحببت شيخك. tó o bá ti lè fẹ́ràn àfa rẹ ẹni tó sọ ọ́ déyàn ففي tó o rí nǹkan míì lẹ́yìn ẹ̀ mọ́. ففيك خيرك. oore ń bẹ fún ọ o gbogbo àṣeyọrí ló ti pé ń bẹ fún ọ o ipò fẹ́ràn àfa rẹ. وإذا أحبك شيخك. táàfà rẹ bá wá fẹ́ràn wọ náà gbogbo ń tó o bá ṣe táàfà rẹ bá fẹ́ràn rẹ kèé ṣe dandan ni káàfà rẹ fẹ́ràn rẹ dandan ni fún ìwọ kó o fẹ́ràn àfa rẹ. ففي سرك. bàbá rẹ bímọ tó pọ̀ oríwọ nìkan ni máa lejú mọ́ ṣé kò sáà kọ́ ọlọ́mọ. ojú tó bá pàdé lára tiẹ̀ nù. tó bá pàdé lára tiẹ̀ nù ìwọ máa fẹ́ràn rẹ̀ bóyá ń dán wò ni ipe ti ń bẹ lọ́wọ́ òun tóun fi jéèyàn ẹni tóun bá lejú mọ́ tí ò bá sálágbè fún. háyà. nítorí ṣẹlẹ̀ sáwà là ń sọ fún ọ o gbogbo ọmọ tóbi bá fẹ́ràn gbogbo wọn kọ́ náà máa sábà sóríire o ìta gbangba la ti ń sọ yìí o torí ọmọ kéwú tó ń dà kí lè hàn tú wa lè sasẹ́ báyìí wa ọmọ tiẹ̀ ń sùn nítorí pé ò fẹ́ dárun mọ́ lójú ò fẹ́ràn rẹ̀ ó bá di lọ́la wọn àní wá béèrè kíní ẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ ọ̀dọ̀ tiẹ̀ náà ti lọ béèrè. Allah idha ahbabta shaykhaka. Mawlana Amiru-L-Jaish. Hafizahullah. gbogbo wa ọmọ kéwú tó wà ń bí gbogbo wa mùrídì tó wà ń bí. idha ahbabta shaykhaka. check yourself. gbogbo ń jálà bí àfa rẹ̀ àbó gbàrí. ògbóńjálà bí àfa rẹ̀ àbó gbàrí. má bí rẹ̀ bó bá ti rí bẹ́ẹ̀ ẹnu yìí tó bá tí ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ó máa fọwọ́ mú kò lè dá fún ọ bí ti tántọ́lọ́hún. torí àwọn tó ń fi kún pẹ̀lú bọ́lọ̀ ti ṣe wọ́n ni. Allah. ọ̀dọ̀ yìí náà lágbà dìde. Hayya. níjọ́ tí wọ́n fẹ́ pe Mawlana Naqeebul Ashraf wá Rahimahullah. wọ́n á kó ọmọ òun ó ti dàgbà nísìnyí tí ń bá dákọ rẹ̀ ẹ máa wò ó pé sóhun ni. ó ti kẹ̀. bàbá ní wọ́n pe Abdullahi dákun wá tántọ́lọ́ ń fẹ́ kó ọmọ mo fẹ́ jó wá fi jòkó yẹ mi sí. bàbá wọ́n ń wò mí wọ́n á rẹ́rìn wọ́n rántí ijó náà. Radiyallahu ta'ala anhu. ìwọ ti mọ àwọn èèyàn jàfá rẹ lọ ó wá ń sáré lọ ọ̀dọ̀ wọn láì sísì ní tiwọn ó padà wálẹ̀. Allah. ẹnìkan kan ò sí ẹ́ wọ́n ló ń dààmú ayé rẹ̀. idha ahbabta. ọ̀wá ń farabalẹ̀ ọ̀wá ń sáré pé bó làwa ti ń ṣe njọ́ àti gùnkè tá a wọlé èèwọ̀ láàjẹ́ ìwọ mẹ́wọ́ téèyàn ò bá ti mẹ́wọ́ ó máa bá a lọ. agbára wo ló ń bẹ lára ẹ̀ mò ń sọ ní kìnnìún jò ní àbímbo lánàá náà ni mo ní tó bá gba kó yíra ńlẹ̀ fún ìyàwó rẹ̀ dọ̀bálẹ̀ má yí má bínú o má bínú o torí inú kọ́kọ́rọ́ tí dànkan rú láyé nù. Allah. Ya Mawlaya. obìnrin kan ní ìtẹ̀lé bí mo ti máa ṣe ń ta mo ní fẹ́ jẹ́ àgbà champion mi ni ṣebí kí n bẹ̀wọ̀ nìkan ni àní o má bínú. àwọn awítà yìí wọ́n ní o má kúnlẹ̀ má kúnlẹ̀ gbogbo ẹni tó ní o má kúnlẹ̀ òun òpùrọ̀ ayé àti tọ̀run ni wọ́n àpùrọ̀ ayé àti tọ̀run iná náà sì wọ̀ ẹ bèèrè lọ́wọ́ pé ṣé wọn kúnlẹ̀ fún ìyàwó wọn tán bá fẹ́ ṣe. Allah. Allah. ṣé wọ́n kúnlẹ̀ àbí wọ́n kúnlẹ̀ àníyàn tí wọ́n fi kúnlẹ̀ wọn láníyàn yẹn kìí ṣe pé àwọn dàníyàn pé àwọn ń ṣẹbọ àwọn fẹ́ ṣe súnà ni àníyàn tá a fi kúnlẹ̀ fáfá wa kìí ṣẹbọ a fi respect ẹ̀ ni. Allah idha ahbabta shaykhaka fa anta al-muridu. bó bá ti fẹ́ràn àfa rẹ tí fi àrífà rẹ bá ti ń bẹ lọ́kàn rẹ.
فأنت المريد. èmi kọ́ ní kí bàbá o ọmọ wọn ń bọ̀ wá kí wọn dáadáa ju tèmi lọ èmi ń yàwọ̀ ńlá káyì ni nítorí pé dèdè ariwo tó pa látàárọ̀ yẹn ló ti kàkún mólúdì kò ṣeé ṣe mólúdì ànábì tí ò ní yí ọ. sallallahu alayhi wa sallam. ẹ wo àwọn tí wọ́n dárun mójú wa lè mọ́tàbà wọ́n yẹ pẹ́ lóde báyìí wọ́n ti dìde wọ́n ti ń lọ ó bá tó bẹ́ẹ̀ fà wọ́n lásọ pé kí wọ́n yẹn lọ ó dìdò gárì inú lé ni. Allah. mo ní mi mọ́tàbà ẹ fa gbádá sí ẹ já lọ sí bẹ́yìn àárẹ̀ èkó là ń tẹ̀lé lóde. Allahu akbar. ẹ tún bá ń ṣe séwù lẹ́ẹ̀kan sí. ṣayíhu. báwọn tó bí wa ti máa pọ́n ọba lẹ́nu. hayya. àwọn tó bí wèé kan ọba lábùkù nílé ewu òfin dáwóró. hayya. àmọ́ o ọba tó bá mọ Ọlọ́run ni o. ahsanallahu ilaykum. gbogbo ẹni tó wà níbi pátá mú ẹ̀kọ́ lára Amiru-L-Jaish. damallahu hayata. baba ẹ̀yin náà là ń kí lára Amiru-L-Jaish. wa idha mẹ́kọ̀ọ́ lára Amiru-L-Jaish. ọdún wo la wà yìí. 2026. 2026 ntí ò bá fi dáa fún ọ ìrìn èèyàn márùn báyìí ní bẹ̀ lára ẹ̀. Allah. ní 2026 kí ló dé tí ò ní dáa fún ọ. wọ́n ti ka bọ́jẹ́ẹ̀tì. ṣé tí ètí ìdọ́dọ̀ rẹ. Allah. alhamdulillah. tá a fi lò ó jálẹ̀ pẹ̀lú òṣèlè lomi ó lò. Allah. o ò fẹ́ jẹ́ kírú ẹ̀ jẹ́ tiẹ̀ pariwo Allah. Allah. afaani khamsatun. farikihum. wala tandamu alayhim. àwọn márùn yìí jìnnà sí wọn. yà wọ́n bí Ọlọ́run kó dàrin yín rú. Allah. bó bá wá dàrú má sábà mọ̀ pé lágbájá lọ lára ẹ̀. àwọn kan bẹ bó bá lọ lára ẹ̀ máa dunnú máa gbàjó pé àwọn àáfàá kan bọ̀ dúpẹ́. tọ́. ìrìn èèyàn márùn ni. Allah. kí ìrìn èèyàn bá tó òun ni kò lè jòkó ti wèrè. òní jòkó gbádùn. gbogbo ẹni bá jòkó ti tántọ́ lọ́hùn. eba. Amiru-L-Jaish. damallahu hayata. márààrún kò sí lára wọn ó di dandan kó máa láṣeyọrí. Allah. àkọ́kọ́ nu wọn. man la yadhkuruka billahi ru'yatuhu. man yuzakkiruka. man la yudhakkiruka. man la yuzakkiruka. billahi ru'yatuhu. ẹni tó jásí pé ru'yatuhu rírí rẹ̀ bó o bá rí o lè tàtàrà rírí rẹ̀ rántí Ọlọ́run. ọkùnrin Ọlọ́run ẹ dìde. hayya. mo ní ẹ dìde àfàǹdá ní sọ̀rọ̀. ṣeyíhu. ẹ dìde. Allah. la ilaha illallah. Muhammadu wọ́n náà gbọ́ lọ́n rasulullah. tóbi. Allahu akbar. bó bá lẹ́ni tó ganú ẹbí yín báyìí sásọ yẹ. báṣọ bá wá yẹ irú láwà ní àwọn rìfà iyù yìí. sọ gbé sẹ́rí kó ṣe déédéé rẹ̀. hayya. yóò dà fún yín alọ̀pá mẹ́wàá má ṣẹ́kù fọmọ. Allah. man la yudhakkiruka billahi ru'yatuhu. gbogbo ẹni tó bá jásí pé rírí rẹ̀ kì í mú ọ rántí Ọlọ́run bẹ́ẹ̀ lọ́nkọ́lọ́n tú wà tí ẹ̀ ká. ọ̀rẹ́ wo ló jọ ń ṣe pẹ̀lú èèyàn tẹ́ ń pera yín lọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ̀ lè jẹ́ kó ọmọ yín jogún ọ̀rẹ́ òun lọ ara yín. tètè ya lé àwọn ọ̀rẹ́ kan ń bẹ tí yàn tẹ́jọ máa ń ṣe tani ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n àwọn màmá méjèèjì tó bá ti di pọ́ ọmọ wọn jọ ń sọ̀rẹ́ pọ̀ wá má bàlágbájá rìn wọ́n ti mọ irú tí wọ́n jọ ń ṣe night club. Allah. wọ́n sì mọ̀ pé kò pé. Allah. ó de ní mú kan sí wa ká fi kí n gbé máàkì fúnlẹ̀ fún kínní. wa man idha sahibtahu afsada waqtaka wa dinaka. yóò dá fún ọbí tó lọ́hùn. 2026 má rò kó gùn o kò gùn o. ntẹ́lómi ò fi lu ọdún ìjálẹ̀ nídùnnú ó ti rí. Allah. nínú ọdún yìí. hayya. tí ètí ìdá méjì yìí. hayya. ìwọ ìwà ń bí kó ń ganu. bóńtì ẹ̀ náà fẹ́ da. Allah. àfáà ní. man idha sahibtahu. ẹni tó jásí pé ńgbà tó bá ń bá a sọ̀rẹ́.
àfúsọ́dà wákìtákà yóò máa ba àsìkò ayé rẹ jẹ́ ni. wàdínàkà. bó bá ti ń bá arìn lò ní lẹ́sìn mọ́ ẹni tẹ́jọ́ máa jáde tẹ́ ìkírun bẹ́ẹ̀ lọ́hùn kó yàwó àti ẹ̀ ẹni tẹ́jọ́ jáde tí ó sọ fún ọ pé má náwó kó yòókù dání já máa lọlé bẹ́ẹ̀ yẹn tẹ̀ ṣe fún gbogbo èèyàn kò lè ṣe fún alikadiri yóò ní kí ló dé àdámọ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bí ìnẹ́lẹ̀ yìí mo dé wọ́n ti ń pè mí pé mo lẹ́wà ẹ ṣàyọjú náà ibi tí wọ́n tẹ́ mi sí ìrọ̀rùn sùn àfáǹgbà tí wọ́n ṣí èsì sínú agbárí mo sùn lọ yányán ọmọ akéwù mi tí ó sùn kó náwó. ọlọ́run ò dáa. ẹ wo re bẹ́ẹ̀ ká má tó wá sọ àwọn sẹ́ríkì gbogbo wọn ọ̀nà èkó nísìnyí ó ṣòro padà sí. bẹ́ẹ̀ni. yóò dà fún yín ẹ̀yin náà àwọn tó wa mọ́tò rè wọ́n tún wá padà sógèrè wọ́n padà sábẹ́kúta wọ́n padà wá jáde lógèrè níbi tó blọ́ọ̀kì dé. àfáwọn táńtọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ń da dúró lérí méjì ọba tó ṣe yí báyìí àpadà sí ibú aṣọ kan ni tí yóò sọ́run ẹni tí ó lè wọ̀. aṣọ kan ni tí yóò sọ́run ẹni tí ó lè wọ̀. ọlá kídímà lẹ́yìn tẹ́ ń ṣe jojú lọ. ọlá kídímà lẹ́yìn tẹ́ ń ṣe jojú lọ. ọlọ́run ò ní jó bá ọmọdé ọmọ yìí. ọlọ́run ò ní jó bá ọmọdé ọmọ yìí. àwọn tí ń sàmì ò wá ni. àmín. ọlọ́run wọlá bọ́lọ́run ti ṣe ti yín. ọlọ́run wọlá abúlúwa ti ṣe ti yín. òun làpẹ́lẹ́ ànábì ń sọ yìí. òun làpẹ́lẹ́ ànábì ń sọ yìí. bí súnmẹ́ka bá sọ pé èèyàn tó da ni ọ́ ń wá tó fẹ́ jẹ ni. wá tó fẹ́ jẹ ni o. àmẹ́ni tó ti da fún nú ayé àpẹ́lẹ́ ànábì. tó ti rí jẹ fàtàlọ́ ṣàánú. àfáà tó yọkùn tí èé ṣe ikùn omi kìí somi lásán àbóúnjẹ ẹlòmíì ó máa lè lo mọ̀wú kásọ dúró lọ́rùn mi abẹ́ lọ́rùn ọmọ àrísì kì ni lo tẹ́bílẹ̀tì lóru bí n bá yọkùn irú táwọn mọ̀tápà yìí ni kì í yọ àbí torí tìrì sẹ́ríkì wọ́n wá gbádá sí ni wọ́n yọ yálà yàkùn ikú ẹni tí ń sọ fún mi ni pé àwọn fi jọ ṣé òṣàṣì lé ikùn dọ́là ọlọ́run dákun wọlá bàbá wa ẹ̀sìn ni ó bí wa dàbàláhu ayáta o. bàbá tí wọ́n ń lágbà mára bàbá tí wọ́n ní àgbà mára bàbá tí kì í dànkan rú bàbá tí kì í dànkan rú àgbàlagbà míì bí ti ń dàgbà sí ní sì ń dànkan sí bí ti ń dàgbà sí bẹ́ẹ̀ ní yọwọ́kọ́wọ́ kódà ń yẹsẹ̀kẹsẹ̀ ọwọ́ ẹ ti sún ọ́nú ẹbí ẹ wá lè bu ẹ lè ná nítorí ewu erí bí sì ń wúwà kẹ kó ní 40 àgbàlagbà lẹ́ ń ṣe báyìí ogun ológun ó sì ń gbàgbọ́ ọmọ tiẹ̀ tó o bá rí i pé ó yá Naqeebu ó yá mi gan bàbá mi kò kó ẹrú àbòsí mọ́ tiẹ̀ ni. bàbá ò kó ẹrú àbòsí mọ́ tiwọn ni. tó bá kó mọ́ tiẹ̀ ni kò ní yá mi báyìí. yóò wù o. ológo nìyí. ológo nìyí. ẹ tún wá ń sọyàn dológo. Masha Allah bàbá Amiru bàbá ológo. ológo nìyí. bàbá ológo ti sọ ní dológo. àpẹẹlẹ ànábì ọwọ́ yín ò já lára wọn. ìbò náà ń wí. Allah. lọ́dún tó lọ. bẹ́ẹ̀ni. àfa náwó ju owó tá a fà pa lọ. bẹ́ẹ̀ni. ó sojú wa. ẹ̀yin náà sọ̀rọ̀ lọ́dún tí ń bọ̀ ẹ̀tú fún wọn ní promotion. Allah gbogbo ìgbà tí gbà bá ń jẹ́ gbà. ọmọ kan ló wá láti Ìjẹ̀bú yàbí bó ló ti wá yìí. bẹ́ẹ̀ni inú ẹ̀ dùn kọrin sí. inú rẹ̀ ń dùn ń kọrin nítorí pé àwa àjí àfa àlàjòkó yìí. bẹ́ẹ̀ni. bá ti máa lójú ní sàtún wo bòmí ìgbà ní kò eléyìí bí n bá ti rí ikọ́ ọmọ odológo ó ti dológo. àmín. gbogbo ògbà tí gbà bá ń jẹ́ gbà ògo yín a sì máa búyọ̀. ẹ má tún dìde mọ́ ẹ ti náwó tẹ́lẹ̀. bàbá ológo ọba ẹ̀pá níbo lẹ́nà lówó ní kàṣù àdúrà. bàbá ológo ti sọ ní dológo gbogbo ìgbà ẹ lọ́dọ̀ fún wọn ẹ má lọ́dọ̀ rẹ̀ ọlákòóbá ni ẹ má jọ gbogbo ṣépè fún. ìgbà tí gbà bá ń jẹ́ gbà
ògo yín á sì máa búyọ. ọlọ́mọ́sàjọ́ máa búyọ sí ni o. àmín. ọlá nẹ́bùwà bàbá Muhammad. Amiru bàbá ológo. Ah. bàbá ológo ti sọ ní dológo. Ìyá Nasiru. gbogbo ìgbà tí gbà bá ń jẹ́ gbà. Amowó náà tó wò ní tán lọ́wọ́ rẹ̀ láéláé. Pẹ̀lú òkú Ọlọ́run ọ̀tá ò ní rẹ́rìn yín. ọ̀tá ò ní yọ̀ ẹ yín. dákun ẹ dákun. ẹ jèrè àwọn ọmọ náà. ọ̀làlá haúlà ìkùnà látọ̀dọ̀ tèmi sí bàbá wa ìsìn Ọlọ́run ó bí wa. ọ̀là kù mo wọ́tà. sì fẹ́ kí gbogbo àwọn èèyàn bá mi dá sí i. àwọn dá sí o ẹ ṣeun. pẹ̀lú òkú Ọlọ́run. látọ̀dọ̀ mi 200,000 naira. Allahu akbar. Maulana Amiru-L-Jaish. wọ́n ní ọ́ fún owó bàbá. wọ́n ní fún bàbá. bàbá ológo. bàbá ológo. lọ́dọ̀ tàwọn. látọ̀dọ̀ àwọn. ó kéré ẹ má bínú. ó kéré ẹ má bínú. 200,000 naira. 200,000 naira. Sirkin Sirkin. Quadiriyyah. Quadiriyyah. Sirkin Bagdada. bàbá wa Umar Tagba. bàbá Immal Kadiri. Umar Kadiri. Alóṣì ò ní tayín láíláí. Alóṣì ò ní tayín láíláí. ẹ ní lọlẹ̀. gbogbo ntẹ dáwọ́lé ẹ láṣeyọrí. ọlá nẹ́bùwà Muhammad. ẹ dákun ọmọ bàbá tí ń gbowó dánidá. ẹ ṣe ẹ rí ara ń tàn wínú. wọ́n ti dàgbà tó. wọ́n àrọ́ra wọn lóye KHIDIMO. wọ́n fi KHIDIMO lẹ̀. bàbá wa arílẹ̀ yẹn sí. Al-Khalifa. ẹ má bínú torí Ọlọ́run. àsìkò ní. ẹ ní wọlẹ̀. ẹ ní lulẹ̀. ẹ ní tòsí. inú àwọn àfáà tí máa ń nánu. inú wọn náà wà. wọ́n sì fẹ́ràn ṣé ó sàlátì. ẹni tó wó fẹ́ǹsì àárín ẹni tó dàárín èmi àti yín rú Ọlọ́run ó dà tiẹ̀ náà rú. àmín. àmín àdúrà yẹn ti gbà lásùbà. Sẹ́ríkì èlò lè fẹ́ fún wọn 50,000 naira tọ̀ náà gòdè. 50,000 naira. èmi ni 50,000 Sẹ́ríkì Quadiriyyah. 50,000 Sẹ́ríkì Quadiriyyah. bàbá wa Ahmed Dawa hayakumullah. àwọn náà ṣe 5,000 naira. àwọn náà ṣe bẹ́ẹ̀. ó yá. bàbá wa gbé ní. bàbá alágbèrè. 10,000 naira. 10,000 naira. Khalifa wa ní Lagos State. Sheikh Muhammadu Saleh. Amasa. 20,000 naira. Babaliji. 50,000 ti Sẹ́ríkì ń kọ́. 50,000. ó yá tatuni dùkówó rẹ débi. wọ́n á fi mú jẹ. bàbá wa Èrùbú. La ilaha illallah. bí bàbá yìí bá gba máìkì ẹ sì rántí pé bàbá Èrùbú ò sáláìsì. 5,000 naira. Haji Samari Murtala 5,000 naira. ó yá dùkówó rẹ dọdọ mi. kí n dákọ rẹ. bí má ti lè dákọ rẹ lẹ́ni Ọlọ́run ti kọ́kọ́ rẹ sínú àwọn olórí. ẹ̀yin lẹ́yìn máa sókọ rẹ fún mi. wọ́n tún wá ń so kọ ọmọ fún mi. ọmọ tí mo so kọ rẹ. ọmọ bàbá. kí ló dé tẹ máa ń ṣe kí n báyìí. ọmọ bàbá. Alifa. Lagos State. 5,000 naira. 5,000 naira. èló la pẹ̀lú mu wa o. mo jẹ́rìí. Sheikh Abdulbasit. ẹ ní lulẹ̀ láíláí. yóò tún máa dá sí. wàlà àṣà òfà bó bá ti mú wa. yóò ti bàbá. Umaru. Umaru Koyi. Tagba ni salamu alaikum. àìsè di wa ń ta. Goyi. àwọn èsè di wa ń ta ni. Ọlọ́run Tagba ni Amiru-L-Jaish. Fílàní sì tún ni wọ́n. méjèèjì náà pọ̀ papọ̀ lágbára yẹn fi tó báwọn. àwọn ẹbí láti ilé náà tún wá wáyé. Ọlọ́run gbogbo ẹni tó bá mú owó rẹ̀ débí. ọdún tá a wà yìí má jẹ́ ó kú sínú ẹ̀. kó sọ òun náà dológo. ṣàánú mi Olúwa. ẹ ṣe wọn alájà. Mama Abdulrasheed. Akéré náà. Gbàdúrà ni àfàǹdà gbàdúrà wa Olúwa àmín.
tiẹ̀dà má lọ o gbàdúrà o má lọ o. àfàǹdà gbàdúrà wa Olúwa gbàdúrà wa Olúwa yọ́nú sí wa Olúwa 100,000 naira nínú àwọn tí wọ́n dúró déédéé nù láti àbí wọ́n ti ṣe fáwọn àfáàná iná ò ní tọ́wọ́ oyún Ajatul Hakim ní tòsí ẹ máa ní sí ẹ gbà. yọ́nú sí wa Olúwa obìnrin méjì péré mórí o arákùnrin yìí gbàdúrà wa Olúwa ọmọ Olúwa gbàdúrà wa Olúwa yọ́nú sí wa Olúwa àmín. wọlá Kùránì àfàǹdà ọlọ́run láyé Kùránì gbàdúrà sọ̀rọ̀ wa àdákẹ́ láyé Olúwa gbogbo tó ti dánú ọ̀rọ̀ wọlá ọlọ́run tó bàjẹ́. sàlátù àfàǹdà Abdulqodri gbàdúrà wa ó dà Olúwa máa bọ̀ wá bá mi kí bàbá. sàrà àfàǹdà gbàdúrà wa àwọn Olúwa èrè bàbá. ọlọ́ndà Subhana rabbika ọlọ́run jọ sí ọmọ. yọ́nú sí wa Olúwa. هذه قصيدة نهنية لحفلة مولد النبي صلى الله عليه وآله وسلم التي أقامها الشيخ عبدالقادر محمد جامع تنطلون أمير-ul-Jaish لبعض الشيوخ الكرام يتولى الله رعايتهم. بسم الله الرحمن الرحيم منان أزكى سلامي كالبهري على النبي العدنان أعلم بشيخ رباني أسيني وازل إرفاني النبي شيخ موسى محمد صالح رباني الحسني يوسف الشرفي شجاع بين شجعان على سني يوسف الشرفي شجاع بين شجعان سلالة طه يا موسى خليفة شيخ جيلاني سليل الشيخ ألفندا أجل القدر والشان سليل الشيخ ألفندا أجل القدر والشان نقيب العلم ذو الشرف شجاع بين شجعان أهلا وسهلا ومهلا أهلا وسهلا ومهلا أهلا وسهلا ومهلا أهلا وسهلا ومهلا الشيخ عيسى أنواني أمير-ul-Jaish تنطله أبيد القادر جيلاني بشرى لكم ثم لأمد بشرى لكم ثم لأمد لرب العرش رحماني أنيها لا تعد لكم أنيها لا تعد لكم لمولد ياسين أدناني صلاة الله كاتربي صلاة الله كاتربي على المختار ميواني عبدالقوي تنطله عبدالقوي تنطله يقول شيرا إهواني بسم الله الرحمن الرحيم مناني بسم الله الرحمن الرحيم مناني. Ọlọ́run jẹ́ kí Afa Abdulqawi kó lálùbáríkà. À ń lọ ọ̀dọ̀ bàbá wa àgbà. Farabalẹ̀ tẹ́wọ̀ rẹ̀ máa dàníyàn. Nọ́mbà tí wàá parí ẹ̀. À ń jásọ̀ wa ṣe síkìrì fún wa.